ẹ̀rí gbogbo wa yìí búlọ́ọ̀dù kan náà ni wa ní má dájú kọ wá lè Salaty kí wọ́n bá wa jà o àti pọ̀ tá a bá ń jà lọ́dọ̀ ara fi wá lẹ̀ àṣẹ ní jà gbogbo wa àfáà ni wa sì ní lárí àbí ẹ̀rí ni ẹnìkan ọmọ ta ni kọ́kàn máa ṣe bíríkì làfà mo wo mo ní ẹlànjà ájà mo ní gbogbo wa àfáà ni wa ọkàn ọmọ rẹ́gi lódò kò máa gbégi lódò gbogbo wa a sì ẹnìkan lòun kàtàn lọ́rùn wá rí i pé tápà ló fún lọ nílé àfáàjù mo ní fìyún lẹ̀ ìran wa ló fún lọ nílé àfáàjù àwa Salaty. Masha Allah. wọ́n ní wòye ẹni tí ó gba máìkì mú nù ran wa wòye chief imam mú nù ran wa àṣepé mẹ́bàá ládùúgbò àmọ́ gba àdúrà àwọn tó bí wa gbà lé wa lérí